ṣé ká ké wọlé ó dẹ̀ fẹ́ lé wọlé ẹ má ké wọ bí o. ṣé ká ké wọlé ẹ lè ké wọ bí o. àmọ́ ńlá ké oníṣẹ́ ìgbà tẹ bá kẹ́gbẹ́jọ kẹ́ tó lọ ké ni. ẹ máa ké wọ láàárọ̀ kùtùkùtù á ní rọrùn gbé. àmọ́ fẹ́ dáké. dẹ̀dàké kí n dé tẹ́ ń fẹ́ kọ́ mọ́ ẹgbẹ́jọ kẹ́ tó ké. ṣáà kò dẹ̀ gbọ́dọ̀ pé bí adé ń lọ wà náà. àrẹ ó dẹ̀ dúró kó o gbé mi náà. ṣé yóò kó gbọ́dọ̀ dẹ̀ tóbi ó ń lọ wọ̀ náà. dàdáké bàbá má yìí lọ́kẹ́ àrẹ. ó ní ju ọmọ ẹgbẹ́ kó tó ké. ẹ dúró màá kọ́ dárúkọ iṣẹ́ mi. Iṣẹ́ tèmi kankan sẹ́yìn fúnra yín ṣe. tí mo fún ara mi ṣe. òun ni alájà aláṣọ. alájà aláṣọ. so lẹ́yìn yẹn mo ti kópa nínú fíìmù tó pọ̀ gan-an àmọ́ màá sọ díẹ̀. mo wà nínú Oyin tó korò, mo wà nínú àga ọba, mo wà nínú ìmọ̀ téèyàn bá fẹ́ dárúkọ àwọn kìnìyàn wọ́n máa ń sá pamọ́ nígbà míì tí èèyàn ò ní fi bẹ́ẹ̀ rántí bọ̀ tí wọ́n bá ti bá dárúkọ yẹn ẹ máa bá mi gbà bẹ́ẹ̀. mo wà nínú kéde ni mo pè lẹ́ẹ̀kan yẹn náà. ìkẹyìn àti àǹtí Fúnkẹ́ Akíndélé ṣe. Double Trouble. mo wà náà Double Trouble. tí mo Ọdúnládé tí mo ṣe ó pọ̀ gan-an inú ọ̀nà làjọ ṣe Sàámú Alájọ àjọ ń ṣe náà ni nínú Sàámú Alájọ Òòṣà tí wọ́n tó ṣe àjọṣe náà ni iṣẹ́ kí lorúkọ àǹtí mi Ẹniọlá Àjàó tí ó ṣe tó ṣe premier ní ẹnujọ́ mẹ́ta yìí èmi náà wà nínú ẹ̀ tí mo tẹ̀ kópa níbẹ̀ tí àwa náà wà nínú ẹ̀. ládùúgbò dòdò ládùúgbò dòdò ládùúgbò omi làbùwẹ̀ omi làbùmú ta ló ń bomi ṣọ̀tá o kó wá wí àwọn òbó mi ṣọ̀tá o ládùúgbò dòdò omi làbùwẹ̀ omi làbùmú ládùúgbò dòdò omi làbùwẹ̀ omi làbùfọṣọ ládùúgbò. nígbà tí a wà ní location yẹn fódìdí ọjọ́ méje mi ì gba iwájú kámẹ́rà kọjá báyìí. ọjọ́ méje. bẹ́ẹ̀ ẹ gba iwájú kámẹ́rà kọjá. a dẹ̀ ń wá every blessed day. akọ̀dẹ̀gbọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí iṣẹ́ yìí aláìmọ̀ bú sẹ́kọ̀ọ́ for good 7 days. yóò tí ń bá wá délé tó máa ní kí ni táìtù tó ṣe tá a ṣe kí ni mo ṣe ń bẹ̀ ẹjọ́ kí ni máa sọ. mo wá dé ṣọ́ọ̀bù lọ́jọ́ yìí mo ní mi ṣe tíátà yẹn mọ́jà rẹ̀ pé kò bóyá Ọlọ́run sọ pé ibẹ̀ kọ́ ni mo àti ti ṣoríire. How y'all doing, guys? I have a quick update here. The video to Anto's prayer, that is Babama Yowoloromi, should be out on the 19th of July 2024. The video is going to be released across all streaming platforms, especially on the YouTube. As soon as that is out, kindly go on my YouTube channel. That is at Alani Nightingale. That is Alani Nightingale. Subscribe to my YouTube channel, like, comment your thoughts about the video, and share it with all your friends. Also, I am currently working on a new single track titled Oluwambe. Although Oluwambe should have been released this same week, but unfortunately I could only get a lot done in few moments. Moreover, Oluwambe is going to be released officially on the 26th of this same July. So these are the two projects that I got going on presently. Thank you very much for your support. Bye for now. Ẹ̀yìn ó di
ení bí ení èjì bí èjì ẹ̀ta ǹtagbá ẹ̀rin wọ̀rọ̀kọ̀ àrùn gbódò ẹ̀fà ti èdè bírò ń bàtà mo bá lákẹ̀sán gbangba lẹ̀wá á máa lẹ́wà ni o lọ́ọ̀dẹ̀ yìí níbi tẹ́ ti ń wò wá jákèjádò àgbáyé mo kí yín o ọ̀dẹ̀ òdùnbí Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ́ ń pè mí lónìí ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ mo lálejò wọ́n ní ààfin ò ní ìdí introduction láàrin ìjà ojú tó pawó ni wọ́n ní kó má ìwọ pósítà ni mo láǹfààní láti ṣàfihàn àlejò wa ní dédé àsìkò yìí ó ń ṣeré tíátà ni wọ́n adẹ́rìn-pẹ̀kẹ́ òṣónú ni wọ́n ìlú mọ̀ọ́ká ni wọ́n jẹ́ mo kí yín mà ìyá Ṣàpọ́n mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wa o. ẹ ṣé olóòtú. ẹ ṣeun púpọ̀. ṣe dáadáa lábáyé. àlàáfíà ni. ọ̀dẹ̀ ọdún bí. ó dùn ọ́ ẹ ṣeun. àdùn náà kò ní kan. àmín. ìyá Ṣàpọ́n gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yín jákèjádò àgbáyé gbogbo àwọn olólùfẹ́ jákèjádò àgbáyé àtàwọn olólùfẹ́ yín wọ́n ń wò yín lásìkò yìí ọ̀pọ̀ gan ìyá Ṣàpọ́n ni wọ́n mọ̀ yín sí kí lorúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́. orúkọ tèmi ni Olúwafúnmiláyọ̀ Ọlájùmọ̀kẹ́ Ṣónọlá aka ìyá Ṣàpọ́n ṣe kákéwọlé. ṣe kákéwọlé. ẹ má ti jẹ kákéwọlé. kákéwọlé ààrẹ ni wọlé ni o. tó kí ló bí ìyá Ṣàpọ́n. ọjọ́ náà rèé bí àná a lọ sí Èrúwà nílé bàbá wa Ògúndoyin ńlá lọ ti lọ ṣe eré orí ìtàgé ìyẹn fíìmù náà lọ́dún náà ó ti pẹ́ díẹ̀ náà tí a lọ ṣiṣẹ́ ẹ mọ̀ pé nínú iṣẹ́ wa a máa ń fúnra wa lórúkọ ìyá Bọ́sẹ̀ eléyìí Akin tọ̀hún bákan nígbà tó wá di ọjọ́ yẹn wá ní kí ẹni yẹn kó pè mí lórúkọ nígbà tó máa wá pè mí lórúkọ ó ní ìyá Ṣàpọ́n ṣé mi mo bí Ṣàpọ́n ó dìjà àwọn ọ̀gá mi ní orúkọ tó mọ̀ èmi ò gbà orúkọ mi òkè kó kúkú lo orúkọ ọmọ tí mo bí after all mo sábìmọ lọ ṣáà ní rárá orúkọ yẹn ni òun máa pè mí láti Èrúwà ni wọ́n ti ń pè mí ní ìyá Ṣàpọ́n tí ó jẹ́ stage name mi di olónìí. Ṣàpọ́n yẹn gan kí ni ìtumọ̀ ẹ̀ sorúkọ ibì kan ni sorúkọ èèyàn kan ni ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. ní ọdún díẹ̀ sẹ́yìn hairdresser àwọn afúnilẹ́wà ò ní mo ṣe bí mo ṣe ń ṣe náà ni mo ṣe ń ṣe eré orí ìtàgé Ṣàpọ́n yẹn gangan ni ṣọ́ọ̀bù mi wà. nílùú Abẹ́òkúta. bẹ́ẹ̀ ni nílùú Abẹ́òkúta ìdí nìyẹn tí wọ́n fi máa ń pè mí ní ìyá Ṣàpọ́n. tí wọ́n fi ń pè yín ní ìyá Ṣàpọ́n ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ìlú Abẹ́òkúta ò ní Ṣàpọ́n wà o èyí tẹ́ ẹ mọ̀. bẹ́ẹ̀ ni. a jẹ́ pé ṣé abẹ́ tan mọ́ ìyá kan tí wọ́n máa ń fi sínú ọ̀rọ̀ òwe pé ṣe bí o ti mọ ẹlẹ́wà Ṣàpọ́n abẹ́mọ́ra rí. a ò tiẹ̀ fámílì àmọ́ ibi tí ṣọ́ọ̀pù mi wà ní Ṣàpọ́n yẹn kò jìnnà sí ọ̀dọ̀ màmá yẹn náà. kò jìnnà sọ́dọ̀ màmá yẹn so ẹ ti gbọ́ tàn nípa màmá yẹn rí. dáadáa a ṣe mọ̀ wọ́n dáadáa. ẹ mọ̀ wọ́n dáadáa. bẹ́ẹ̀ ni àmọ́ ní ìsìn àgbà ti dé wọn ò dẹ̀ ta ẹ̀wà níbẹ̀ mọ́. tó ìyá Ṣàpọ́n bí wọ́n ṣe ń pè yín kí ni ìbẹ̀rẹ̀ ìgbésí ayé yín gan. tó ẹ mí kanlẹ̀ gan ó lọ fà. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tàbá ní ká tẹnu bọ̀ ilẹ̀ àṣù ilẹ̀ àtúnmọ́ bàmá kan sọ wọn bá díẹ̀ ní ara ìgbésí ayé mi ni ṣe rí tí ẹ̀dá bá wà láyé yìí kó má rore ẹ̀ pin wípé òun ò sì lè jẹ́ èèyàn torí téèyàn bá ti rore èèyàn pin a jẹ́ pé nǹkan tí ò kọ àwọn èèyàn á bá wá bá kọ́ àwa jẹ́ bẹ́ẹ̀ fún un. kí n tó dẹni tó ń ṣí ṣọ́ọ̀bù hairdresser ìyẹn aṣerun lọ́ṣọ̀ọ́ èmi náà ti tẹ̀síwájú mo gbìyànjú mo ṣe àjàpá mo ná ṣeun orílẹ̀ mọ́ owó dé Ẹ̀gbá
Kútọ̀ ní Abẹ́òkúta ń bí tí mò ń dirun ta láti lè jẹ ọmọ jẹ torí gbogbo ìgbà yẹn kò sí nǹkan kan. Níbẹ̀ ó kù díẹ̀ kí ìyá tó bí mi lọ́mọ kí wọ́n lọ ra irinṣẹ́ aṣerunlọ́ṣọ̀ọ́ fún mi ní ìyá mi ní accident. Accident yẹn wà fatal débi wípé wọ́n ṣá mọ́tò tí wọ́n wọ̀ yẹn, wọ́n ṣá kí wọ́n tó lè yọ ẹsẹ̀ ìyá mi méjèèjì ńbẹ̀. Àmọ́ sí ẹni tọ́lọ́run bá tí ì fẹ́ pa kò sẹ́ni tó lè pa, bẹ́ẹ̀ ni kò lè kú. Nínú gbogbo accident yẹn àwọn tó ti kú ti wà, tó gé lápá, tó gé ìyá mi yàtọ̀ sí ẹsẹ̀ wọn, ẹ̀mí yẹn sì wà lẹ́nu wọn di àárọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Dàárọ̀ àdúgbò lọ́wọ́ náà. Òun ló wá fa ìrìn àjò yẹn tó fi lọ tí mo fi ń lọ ṣerun ta káàkiri ṣọmọ ọ̀dọ̀, kò sí nǹkan tá a kiri, kò sí nǹkan tá a ṣe. Níbẹ̀ ni ibi tí mo ti wá ń yídó orí yẹn lọ́lọ́run ti jẹ́ kí àwọn ṣéǹjì tèmi náà ní mi ìfọwọ́ mẹ́wàá jẹun. Mo wá ń tọ́jú ẹ̀, mò ń kó jọ, mò ń tọ́jú ẹ̀, òun ni mo fi ra irinṣẹ́. Ẹ fi ra irinṣẹ́ tẹ̀yìn fúnra yín, Mo fi ra irinṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ hairdresser, aṣerunlọ́ṣọ̀ọ́. Bẹ́ẹ̀ kó tó di pé ìyá mi náà tára wọn dẹ̀ ti yá tí gbogbo ṣe àwọn náà tún wá rà, wọ́n tún rà fi ṣe fún mi tí gbogbo nǹkan yẹn fi padà sí ipò tá a fẹ́. Báwo lẹ ṣe wá rìn wọnú iṣẹ́ tíátà? Because tá bá wo iṣẹ́ aṣerunlọ́ṣọ̀ọ́ àti iṣẹ́ tíátà wọ́n ti ẹ̀ fẹ́ jìnnà síra, wọn ò jọra. Lótùú ṣe mọ̀ pé gbogbo ìrìn àjò èèyàn láyé yìí ọwọ́ Ọlọ́run ló wà. Bẹ́ẹ̀ ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà tí mo ṣì wà ní secondary school, àwọn bàbá amòye ìgbà yẹn náà ṣì máa ń lọ ní ìletò kan bọ́ sí ìletò kan bọ́ sí ìletò kan. Wọ́n wá sí Kéyìntà Àdíàbà l'Abẹ́òkúta níbí báyìí, wọ́n wá ṣiṣẹ́ kan. Sọ̀rọ̀ náà máa ń lọ sọ́dọ̀ wọn. Wọ́n pé mo ní mo fẹ́ darapọ̀ mọ́ wọn tó ń ṣe iṣẹ́ orí ìtàgé. Ọmọkọ́mọ ló ń ṣe o, wọn kì í sunlé, alárìnkiri ni wọ́n, alárìnjó ni wọ́n, oníkiní kan ni wọ́n. Wọn ò jẹ́ kí n ṣe nígbà yẹn. Àṣà elégbé ti regbé, elégbé ti regbé. Mo ti bí àwọn ọmọ mi, mo ti bí wọn, mo ti ṣíwọ́ pé mi ò bímọ mọ́. Ọmọ wa ní ọ̀rẹ́ kan, wọ́n ń pè ní Bùnmi Adébáyọ̀, ìyá ìfẹ́. Òun ti wà ní ọ̀dọ̀ àwọn tó ń ṣe eré orí ìtàgé, but fashion designer lòun náà. Fashion designer pẹ̀lú hairdresser aṣáájọ jẹ́ ọ̀rẹ́, àjọ máa ń káàkiri. Ó máa ń wá lọ sí rìhásà wọn. Àwọn orin kan ó kọ sínú ìwé, a wá máa kọ orin yẹn tó bá ti di wá sí ọ̀dọ̀ mi ní ṣọ́ọ̀bù mi. A máa kọ orin yẹn. Ọjọ́ tó wá gbàgbé ìwé yẹn sí ṣọ́ọ̀bù mi, èmi náà wá wò pé mo lè kọ, ló wà ńbẹ̀. Mo ṣàwà dúró síwájú gíláàsì ní ṣọ́ọ̀bù mi. Ẹ bẹ̀rẹ̀ sí kọrin, mo wá ń jó, mo yẹn kọrin. Ṣé ẹ lè rántí orin yẹn báyìí? Mo wá ń jó. Kí lẹ wí? Ṣé ẹ lè rántí orin yẹn báyìí? Mo rántí. Mo rántí àwọn kọ̀ọ̀kan ńbẹ̀. Ṣé kí n kọ ni? Ẹ kọ. Ládùúgbò dòdò, ládùúgbò dòdò, ládùúgbò. Omi làbùwẹ̀, omi làbùmú, ta ló ń bomi ṣọ̀tá o? Kó wá wí. Àwọn ò bomi ṣọ̀tá o, ládùúgbò dòdò. Omi làbùwẹ̀, omi làbùmú, ládùúgbò dòdò. Omi làbùwẹ̀, omi làbùfọṣọ, ládùúgbò. Ẹ wò ó, tí n bá ní kí n máa kọ́. Orin yìí ṣàpọ̀. Àṣọ ti dé ẹnu na ṣọ́ọ̀pù mi. Ló bá ní, ó ti ẹ̀ lóhùn tó fáìn báyìí, kí ló dé tó kó wá darapọ̀ mi? Tó jẹ́ pé owó ńlá náà dẹ̀ fi ń wọ̀. Àwọn gbogbo ìgbà yẹn kéèyàn kan kọ́ mọ́lùbọ́ ni. Kò sí àyè àsìkò yẹn pé à ń gba fọ́ọ̀mù kan, àṣekínní kan. Tí ìyá ẹ bá sì lè gbà wípé
Ọya fàyẹ́lẹ̀. ẹ gbà ẹ máa mọ́mọ́ yìí lọ kẹ́ máa lọ bá wa kọ́ ní tíátà ó ti parí ìyẹn lásìkò gbà tí mò ń sọ yìí. Bí ó ti tó bí ọdún mélòó báyìí? mi a ti lé ní 40 years. 40. bẹ́ẹ̀ ni a ti lé ní 40 years tí mò ń sọ. Nígbà tí ọ̀rẹ́ mi ṣàṣọ ó ní kí n má wọrí wípé bá a ṣe máa ṣe ìgbà mú díẹ̀ wá òun náà bá mi fi tó kún. Èlò ládẹ ń sọ nígbà yẹn náà 2,500 naira. ó tó 25 yẹn nígbà yẹn sásìkò yìí á tó bí 50,000. ká sọ pé asọ́nà bẹ́ẹ̀ so mi ṣàwà bíi 15 ó fún mi ní 1,000 sí a bá lọ sí Kakos Ultimate Kakos lọ́dọ̀ under ọ̀gá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ẹ̀ Alhaji Waheed Ijaduade tí gbogbo èèyàn mọ̀ sí Di Méjì àti late Ahmed Dúrójayé tí gbogbo èèyàn mọ̀ sí Alásàrè kọ́lọ́run bá mi fọ̀run kẹ́wọn kó bá mi dá àwọn ọmọ wọn sí. Àwọn méjèèjì ni wọ́n wà ní under Kakos yẹn. Àwọn ọ̀gá tó pọ̀ bẹ́ẹ̀ o torí nínú wọn náà ni Alhaji Ẹ̀bùn Olóyèdé tí gbogbo á mọ̀ sí Igwe Ọláyà under yẹn náà ni gbogbo wọn wà. Àwọn ọ̀gá yẹn pọ̀ tó jẹ́ pé gbogbo àwọn ọ̀gá yẹn kò sí tí a ò gbáwájú wọn kọjá láti kọ́ iṣẹ́ tí à ń sọ yìí. Nínú ẹ̀ ní ilé Ajídára àwọn náà wà bẹ́ẹ̀ wọ́n pọ̀. Ọ̀gá mi kan náà Lẹ́rì gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀ táwọn ọ̀gá yẹn lẹ́yìn tá a bá máa wọlé báyìí àwọn ọ̀gá wọn ti ṣíwájú wa dé o a máa sá kíjokíjo pé àfẹ́kọ́ mọ̀ pa pé láti bẹ̀ ṣá òun lọ́wọ́ ti ṣe wẹ́rẹ́ títí tá a fi di lónìí. Ó dà ṣé ẹ lè rántí bóyá eré kan tẹ́ ṣe tó jẹ́ wípé ibẹ̀ làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí wá mọ̀ yín ló gbé orúkọ yín yẹn gangan jáde ṣé ẹ lè rántí? Ṣé rí ngbà míì èèyàn lè rò pé léyìí kò jẹ́ tọ̀hún nítorí pé iṣẹ́ wa ń gbà míì ó máa ń jáde papọ̀. Ṣàwọn kì í ṣe ẹnìkan ṣo là ń bá ṣiṣẹ́ bá ṣe ń bá ẹni yìí ṣiṣẹ́ la máa bá ẹni yìí ṣiṣẹ́. Ìgbà míì kò lè ju ọjọ́ kẹta síra wọn lọ wọ́n máa ní iṣẹ́ yẹn jáde. So aṣáwa wò pé kò inú méjèèjì yẹn náà ṣá Ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ wá. A lọ ṣiṣẹ́ kan iṣẹ́ àlàsàrè kan a ṣe oyin tó korò èmi ni mo ṣe lídùú náà iṣẹ́ yẹn kó tó dìgbà yẹn a ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ yẹn ṣe rí tọ́lọ́run bá sọ pé nǹkan báyìí lèèyàn máa ṣe mi ì mọ̀ bí èèyàn ṣe fẹ́ ṣe. Àwọn ọ̀gá mi retí àgbà star kan mi ì ní dárúkọ wọ́n retí wọn títí wọn ò rí wọn létà ni wọ́n wá pé àwọn ò lè ráyè mọ́. Wọ́n wá wò pé ta lẹni tó fẹ́ ṣe sí yìí sí nǹkan náà dẹ̀ ní máa ṣe mo ti change aṣọ wọ́n ti gbé kámẹ́rà síwájú wa kàn pé action wọ́n ní ẹ má yẹ kí ìyá ṣàpọ̀n ṣiṣẹ́ yẹn wọ́n kí ni mo ṣe fọ́gà mi. Tẹ́ni ẹ má ṣiṣẹ́ mọ́. Mi ì máa ṣẹ́ bá sáré wá sá mo fẹ́ ṣiṣẹ́ wọn ní ẹni kí n má ṣiṣẹ́ lọ́jọ́ kó àwọn ẹlẹgbẹ́ mi ti ṣe ọ̀gá wa ò ní ṣe inú iṣẹ́ yìí nìyẹn mo wá lọ jókòó síbi kan mo wá ń ké mo ti kúrò nù ilé láti àtàárọ̀ mo fi ṣọ́ọ̀bù lẹ̀ pẹ̀lú ọmọọṣẹ́ torí pé mo dẹ̀ iṣẹ́ yìí mo ní passion fún ni mo ṣe àbí kò yẹ yé olóòtú àgbọ́yé bó ṣe wá pè mí wípé èmi ni màá ṣe olórí àwọn àgbà ń bẹ̀. Ló bá tún wá jẹ́ rúù tó yẹ pé kí wàá ń ṣẹyọ kan wọ́n rò pé ẹ̀yin náà. Inú mi kọ́kọ́ dùn lẹ́gbẹ̀ẹ́ kan mo ní ọ̀gá ìbóyá wọ́n kàn fi ń bóbó mi jàre mi ì jẹ́ kí ìfarasí dáadáa torí àwọn ọ̀gá mi máa ń sọ kinní kan fún wa nígbà tá à ń kọ́ṣẹ́ yẹn pé tó bá dé location wọ́n lè sọ fún wọn pé wọ́n ló máa ṣe lead role iṣẹ́ yẹn wọ́n lè débẹ̀ kí ó change báwo ló ṣe fẹ́ ṣe ṣo máa bínú ni àbó máa gbà wípé ọ̀hún rí mi lénìí nìyẹn tó bá dọ̀la wọ́n máa rí ẹ jù bẹ́ẹ̀ yẹn lọ. Nígbà tí mo tún rántí ọ̀rọ̀ yẹn mo gbójú
àfi bó ṣe dalẹ́ wọ́n kàn ń gbọ́ ìyá Ṣàpọ̀n má lọlé o alẹ́ la máa ṣiṣẹ́ yẹn o òótọ́ ọ̀rọ̀ mà ni ó máa ń bára wọn. wọ́n à ń jọra bọ̀. mo ṣe ṣiṣẹ́ nìyẹn tó ń gbé mi sórí àwọn àgbààgbà àwọn ọ̀gá mi àwọn ìyá mi àwọn role model mi nínú iṣẹ́ yìí gangan ni wọ́n á ní mi ni màá ṣe olórí gbogbo ọmọ yìí àti ń ṣe léyìí àlásàrè wọ́n ṣe nǹkan wọn ò ní díbàjẹ́. àmín. wọ́n bá dúró sẹ́yìn sí ẹ̀yìn kámẹ́rà tí bá ti fẹ́ ṣe farabalẹ̀. tó bá ti ní kíní kan ẹ̀rù yẹn sì wà bẹ́ẹ̀ torí mi ò gbéṣẹ́ tó bẹ́ẹ̀ yẹn rí mi ì ṣiṣẹ́ yẹn irú nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò ṣe rí. sáà ní kíní kan ẹ̀yà wàṣẹ báyìí tó ní kọ̀kù bá kọ̀kù oníkiri ayé kéré tó bá kọ̀t àwọn èèyàn pàtẹ́wọ́ wọn ni mo ṣe dáadáa ni mi ò jẹ́ kí kíní yẹn mo tún jókòó títí mo fi ṣiṣẹ́ yẹn tán inú mi dùn. kí ló ń péré yẹn. ìtì ọ̀gẹ̀dẹ̀. bẹ́ẹ̀ ni nígbà tá a tó wá fẹ́ ṣe iṣẹ́ àlàsàrè náà kan aláṣẹ ayé ẹ̀rọ àṣírí gómìnà wa èmi àti bàbá wa Ògúnjìmí ẹ̀kọ́ náà bá mi fọ̀rọ̀ kẹ́wọ̀n àwọn la fẹ́ ṣiṣẹ́ ní àjálẹ̀ fún gómìnà wọ́n ti wá ń debate pé ta lẹni tó máa ṣe obìnrin tó máa wà pẹ̀lú Ògúnjìmí yẹn ẹnìyẹn gbọ́dọ̀ ní action dáadáa ó gbọ́dọ̀ ṣe kinní kan dáadáa àwọn kan ti sọ pé àwọn kan sọ pé ẹ̀yà Ṣàpọ̀n ẹ bá lo wọn kinní kan pákà ọ̀kan wọ́n ṣàtò fún mi ní iṣẹ́ yẹn débi pé láftà tá a ṣe tán àwọn ọ̀gá wa ń gbà tá a dé rehearsal ground wa wọ́n ní ẹnìkan táwọn ò tiẹ̀ rò pé ó máa gbé kárátà yẹn kinní kan ó dẹ̀ try àmọ́ ó yẹ kinní kan àyà mi já pé àmọ́ kí tó ni kí kì í ṣe mi náà sọ ṣá kinní kan àmọ́ ẹ bá mi fún wọn látẹ̀wọ́ gbogbo wọn kàn tó pàtẹ́wọ́ inú mi wọ́n á dùn pé láti bẹ̀rẹ̀ sí ti dé pé wọ́n pè wá ẹjọ́ a fẹ́ lu àwọn ọmọ yìí tani àti tani wọ́n bá pe 5 màá jẹ́ number 2 so láti bẹ̀ yẹn a ṣe bẹ̀rẹ̀ sí wẹ́rẹ́ ètò wa parí gbogbo ẹni iṣẹ́ double trouble tí mo lọ bá Fúnkẹ́ Akíndélé tí mo lọ bá ṣe iṣẹ́ níṣẹ́ yẹn mi ò lè gbàgbé mo fẹ́ lẹ́nu iṣẹ́ yẹn ló túbọ̀ taari mọ́ Grace ní lọ́jọ́ tẹ̀yìn double trouble yẹn náà kò jọ kọ́mẹ́dì kò jọ nǹkan kan tẹ́mi rò pé èmi ò ṣe mò ń ṣe kọ́mẹ́dì ṣá lónìí kọ́mẹ́dì yọ lára yín díẹ̀ tí ń ṣe kékeré ṣé káké wọlé. so bẹ́ẹ̀ ni Ọlọ́run fi gbà fún wa di àsìkò yìí. àdúpẹ́. ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń bọ̀ tẹ́ ń ṣe bọ̀ ńgbà yẹn iṣẹ́ tíátà yìí láti nígbà kan rí tẹ́ ti máa wò pé iṣẹ́ yìí máa fẹ́ jáwọ́ bóyá torí ìpèníjà kan tó yọjú níbì kan lórí iṣẹ́ yìí tó ti wà tàbí sọ̀kan tàbí méjì. ẹ jẹ́ n sọ méjì. ṣé rí ìkan tí màá kọ́kọ́ sọ nígbà tí a wà ní location yẹn fódìdí ọjọ́ 7 mi ìgbà iwájú kámẹ́rà kọjá báyìí. ọjọ́ 7? bẹ́ẹ̀ ẹ gbà iwájú kámẹ́rà kọjá. a dẹ̀ ń wá every blessed day. akọ̀dẹ̀gbọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí iṣẹ́ yìí aláìmọ̀ bú sẹ́kọ̀ọ́ for good 7 days. ọdún náà àyàn ìtì bẹ̀rẹ̀ sí fún wa ní change pé bóyá gba owó nǹkan bẹ́yìn o. ẹjọ́ tí n bá wá délé tó máa ní kí ni táìtù tó ṣe tá a ṣe kí ni mo ṣe ń bẹ̀ ẹjọ́ kí ni máa sọ. mo wá dé ṣọ́ọ̀bù lọ́jọ́ yẹn wọ́n ní mi ṣe tíátà yẹn mọ́jà rẹ̀ pé kò bóyá Ọlọ́run sọ pé ibẹ̀ kan ní màá ti ṣoríire pé kán jẹ́ kí n mo lọ sí rehearsal yẹn bóyá bí oṣù kan a dẹ̀ máa ń ṣe rehearsal ní every week. wọ́n ní mi ì lọ́mọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé mi ò wá sí rehearsal ni wọ́n ní mi ìwà jáde ẹnìkan nù wọ́n wá sọ pé ṣé kìí ṣe torí pé àlọ́bíṣẹ́ ò ṣiṣẹ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọmọọṣẹ́ ni mo fílẹ̀ yìí ṣọ́ọ̀bù ni mo fílẹ̀ yìí àwọn ọmọ yìí náà máa tún pawó wọn ní kó fún mi wọ́n máa ṣáà jẹun ọmọ á jẹun
gbogbo fámílì àjẹun lọ́pọ̀ bá tiẹ̀ fún yàn ní tọ́rọ́ ó yẹ kóbìnrin náà fi sísì kó lè dòdìndì mo ní ìwé mi ìlú ṣe mọ́jàre nígbà tó yá ọ̀rẹ́ mi tí mò ń sọ pé ó jẹ́ kí n join yìí olúwa bá mi pè ìbẹ̀rẹ̀ máa ṣe níṣẹ́ kí lorúkọ tí wọ́n lẹ́ẹ̀kan. òní Bùnmi Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí ìyá ìfẹ́. So ó ṣàtò bá mi sọ̀rọ̀ ọ̀dà mo dẹ̀ tún gbà mo tún bẹ̀rẹ̀ àtúnṣe wẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì níjọ́ tí Alásàrè kú mo ní mi ṣe tíátà mọ́. Kí ló tún dé? Ẹni tí mo fojú jọ òun ló ti kú yìí ní gbogbo ọ̀nà ni bàbá yìí fi máa ń protect kò kẹnu sí mi rí pé mo fẹ́ fẹ́ rí. Tán ní àwọn ọ̀gá kan máa ń sọ pé gbogbo ọmọọṣẹ́ wọn mo tiẹ̀ ṣe ń lọ́nà ìbéèrè yẹn náà. náà máa ń bá nájọṣepọ̀ rárá o. Pé kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀ ìwọ fún lè tẹ́ lọ́rùn. Gbogbo àwọn ọ̀gá yẹn kọ́. Ọ̀gá tèmi àwọn ọ̀gá tèmi o. Wọn ò sọ fún mi pé pàdé mi lẹ́yìn kọ̀rọ̀ rí. Gbogbo ìgbà ni máa ń sọ tí mo dẹ̀ máa ń fàdúrà ṣọwọ́ sí wọn. Di méjì ní ó wà nílùú òyìnbó tọ́tẹ̀ tí bóyá ọ̀dẹ̀ tí wọ́n ti stay sọ́hùn ọ̀gá mi tí wàá lè ẹ máa jayé yín lọ o. So nígbà yẹn kò síbi tèmi àti Alásàrè káàkiri ń dé àjọ máa ń ṣe program kan ní OGTV Ìdà Òfin nígbà tó yá àwọn èèyàn sọ mí lórúkọ Ìyá Ìdà Òfin òun nìkan náà ni torí kò sí nǹkan tó fẹ́ ṣe tó bá ti ní Alásàrè ni máa jẹ́ nọ́mbà 1 bẹ́ẹ̀. Ọ̀tún gbà tó wá kú tani fẹ́ jí lójújọ́ tani fẹ́ lọ bá alámọ̀ràn mi ni kò sígbà tó pè mí tí mi ò dá lóhùn kò sígbà tèmi náà ń pè tí ò dá mi lóhùn. Abátẹ̀ rẹ̀ àwọn tó fẹ́ dààmú mi nínú industry báyìí Alásàrè ọ̀gá báyìí ó máa dìde lọ báyìí kí ló dé tó fẹ́ yàwó mi ni ṣé mo fẹ́ yàwó mi ni ṣé mo fẹ́ ní ọkọ ni àwọn ọmọ ìyàwó Alásàrè wà ní ẹ̀ ṣe ó lójú àwọn ọ̀gá lábẹ́òkúta yìí tó gbà tí ò gbà pé mo fẹ́ Alásàrè tàbí gbogbo wọn wọ̀ gbà tó bá ti ṣẹ́jú pẹ́ ó ń bọ̀ ṣọ́ọ̀bù mi lókè tòkù ó máa jókòó síbẹ̀ apáàkì a máa bẹ̀rẹ̀ sí rojọ́ a máa ṣe gbogbo ẹ̀ láti ara bẹ̀ a kàn lè rí nǹkan kan kí ni ìdẹ̀ ṣe content rẹ o. ọdún kan à ń lọ sí meeting ni state meeting là ń lọ àwa gba ibi ọgbẹ̀ ìmọ̀ pé background kan wà bẹ́ẹ̀ ká tó dé ọ̀nà NTA ní ìsàlẹ̀ lọ́hùn àbá grammar school bíbá ìwọlé àwa arọ́ ọlọ́kadà kan tó sáré páàkì ọ̀kadà yẹn tó wọnú background yẹn lọ mo ní kí ni bàbá yẹn lọ ṣe ní ẹ̀kẹ́ ọ̀nà ó ní òun lọ tọ́ílẹ̀tì ni mo ní mo tábàdẹ̀ pé kìíní ni tábàdẹ̀ fi kọ sórí mo ní náà kan pè ní ọlọ́kadà àbòjì àṣẹ fíìmù yẹn ọlọ́kadà ibojì. Bẹ́ẹ̀ni fíìmù yẹn dẹ̀ ta gan. ẹ wo ibi tí àìdí àti wá. Mo gbé fún ọpọlọ wà. Ìjọ wa nínú yín dùn jùlọ torí tíbi tìrì ládàlẹ̀ ayé ìjọ kan wà tínú yín dùn jùlọ tẹ́ wọ́n pé sẹ́ẹ̀ nídìí iṣẹ́ yìí ẹ̀ lè filẹ̀ láìláì. Ẹ ṣáà rí pé mo máa ń mí kanlẹ̀ inú mi ti ń dùn náà látìgbà tí wọ́n ti mọ iye àṣà pọ́n tí mo ti ń gba tọrọ kọ́bọ̀. Àwọn ọjọ́ tí mo gba owó jù tí mo wò pé èmi ẹjọ́ bóyá wọ́n ṣe owó yẹn ṣé kìí ṣe pé wọ́n ṣe owó yẹn san fún mi. Òun ni iṣẹ́ kan tí mo lọ bá wọn ṣe iṣẹ́ yẹn epic kò tí jáde ṣe mọ̀ pé wọ́n bá pè nǹkan ní epic so ó sì máa continue ìjọ yẹn ni mo gbowó jù tínú mi dùn tí mo délé tí mo rẹ́rìn pé ṣé pé mo lè gbàrú owó tó báyìí láyé mi nínú ìdíṣẹ́ eré orí ìtàgé. I'm so happy inú mi dùn gan tí mo pe àwọn ọmọ mi jókòó pé kí lẹ fẹ́ jẹ ẹ kàn sọ nǹkan tẹ́ bá fẹ́.
ẹ má jẹ́ n béèrè iye tó jẹ́ mo kàn fẹ́ béèrè pé èmi náà lè sọ lórí afẹ́fẹ́ ìrora ó ti pẹ́ owó tá à ń sọ yìí ti pẹ́ láti gbà yẹn ló jẹ́ pé Àṣàpọ̀n ẹ máa bá wa ṣe sí 5 èlò lẹ fẹ́ gbà. ẹlẹ́yà Àṣàpọ̀n ẹ kó aṣọ 4-5 ẹ máa bọ̀ táàní tó béèrè owó ẹ bá débẹ̀ ẹ wọ ẹgbà ọlọ́run fàlùbà ṣé lórí mo ṣe máa ń wo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn tó jẹ́ pé wọ́n máa fẹ́ wá kọ́ṣẹ́ ẹ̀sìn máa béèrè pé tí n bá tá bá ti lọ bí ṣe èlò ni ìlú màá fẹ́ gbà. fún mi. mo dẹ̀ máa ń jẹ́ kó yé wọn ní ṣé ọlọ́rọ̀ ọṣẹ́ tíátà ó dàbí pé o lè sọ fún tíṣà ẹ ní sùkúl pé èlò ló fẹ́ máa fún ẹ o lè sọ tàbí o lọ kọ́ṣẹ́ ọwọ́ bóyá sídà hairdresser or fashion design or mechanic or èlò ló fẹ́ máa fún mi ní ojoojúmọ́ o àbí ẹlẹ́rìí ṣé nǹkan ò ṣe ẹ́ àfi ọ̀gá tóun náà bá gbéra ẹ̀ sí condition pé tó bá jẹ́ òun lòun bí àwọn ọmọ yìí wọ́n á ṣàtọ́jú wọn. tọ́jú wọn máa fún wọn lówó oúnjẹ ó lè má pọ̀ tàbí tó bá ṣe oúnjẹ tó máa bù fún wọn tó máa jẹ. àdúpẹ́ lọ́dọ̀ náà. tó àdúpẹ́ lẹ́nu àìpẹ́ yìí kan tiẹ̀ tó wà tó lọ káàkiri kódà ìkànnú àwọn olólùfẹ́ wa ó dá mi lójú pé wọ́n á máa wò wá báyìí kò sí fídíò wa tán ìwò àwọn àtàwọn àtọkọ wọn láti Amẹ́ríkà wọ́n sọ̀rọ̀ yín wọ́n sọ̀rọ̀ Àdìsá Onítàzí nínú níbi tẹ́ ti sọ pé ṣé káké wọlé ẹ sọ bẹ́ẹ̀ sọ gẹ́gẹ́ jẹ́ yẹn náà ṣé káké wọlé ó dẹ̀ fún mi ẹ má kéwọ́ bí o àmọ́ ńlá ké oníṣẹ́ òdìgbà tẹ bá kẹ́gbẹ́jọ kẹ́ tó lọ ké ni ṣáà kò gbọ́dọ̀ pé bí adé ń lọ wà náà àrẹ ó dẹ̀ dúró kó o gbé mi náà ẹ dúró. ìyàwó mi máa sọ kínní kan ó ní bẹ́ẹ̀ ṣe máa ń pe àrẹ ó ní àrẹ yín yẹn ó lágbára tó irú eléyìí ìyá yẹn ìgbà tẹ́ ń yà ń gbà yẹn báwo ló ṣe rí tó fi jẹ́ pé wá wò pé èdè Ẹ̀gbá ni kẹ́ ẹ sọ níbẹ̀. torí pé láti ilẹ̀ náà nínú iṣẹ́ eré orí ìtàgé yìí mo ti rí Ìjẹ̀bú mo ti rí Ìjẹ̀ṣà mo ti rí àwọn kan náà tó ń sọ Ẹ̀gbá tí Ẹ̀gbá wọn yẹn ò dúró dáadáa tí wọ́n ṣe mọ̀ wọ́n kàn mú mọ́ra wọn wọ́n rò pé tèmi náà bá mú kàrákítà ti tèmi náà tí kì í ṣe pé mo fẹ́ máa fọ́lọ́ èèyàn tèmi náà kàn fẹ́ joyè gidá dúró kí ni nǹkan tí mo lè ṣe ó ní mo ṣe ń fi Ẹ̀gbá sọ ọ̀rọ̀ nínú iṣẹ́ eré orí ìtàgé òun ló jẹ́ kí bẹ̀bẹ̀ ńgbà tó ní òun dẹ̀ ń wá ẹni tó máa lè sọ Ẹ̀gbá yẹn dáadáa òun ló jẹ́ kọ́kàn ẹ̀ rò pé àǹtí yìí máa lò wọ́n sí kọ́nsẹ́pìtì yìí òun ló fi wá bá mi nígbà yẹn pé àǹtí òun dẹ̀ náà ìdí àkàn kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ sọ fún mi kò sí nǹkan tó bàdì ń bẹ́ẹ̀ ìwọ̀n gan gbà mí màá ti sọnù àǹtí mi ẹ ti gbàgbé ẹ lábá mú kinní yẹn màá mú kinní yẹn ààrẹ ó pọ̀ lẹ́bi yẹpẹ̀ ààrẹ mo wá pé ṣé káké wọlé àmọ́ fẹ́ dákẹ́ àṣà kò dẹ̀ gbọ́dọ̀ pé bí à ń lọ wà náà ló fa iṣẹ́ yẹn pé èdè Ẹ̀gbá yẹn òun ló lọ pẹ̀lú concept tí ó gbé kalẹ̀. ìyẹn ni pé ẹ̀ ń gbé ẹ̀wà èdè Ẹ̀gbá jáde. bẹ́ẹ̀ ni torí pé ọmọ Ẹ̀gbá ni mí Ẹ̀gbá Ajíbódù tapá ti tàn mí Ẹ̀gbá ni Ẹ̀gbá ni ìyá mi Ẹ̀gbá ni bàbá mi wọn ṣáà ní bíyàn ní sọ ewúrẹ́ kó náà fẹ́ lọ sọ àgùntàn lọ́jẹ̀ ṣe rí mi dẹ̀ mi nìyẹn èdè elédè ni mo fẹ́ yà àbí mo wá sọ kí n fọ kí n ṣe kọ́ èdè elédè ni àmọ́ Ẹ̀gbá yẹn gangan a gbọ́dọ̀ sọ kán mọ̀ pé because tá a bá dé Èkó tá a bá dé Ìdálẹ̀ wọ́n ṣẹ́rìṣì èdè Ẹ̀gbá yẹn gangan o tí n bá lọ sí Èkó tí n bá lọ ṣe wọn ní ìyá Ẹ̀gbá wọn ní ìyá Ẹ̀gbá ẹlòmíì máa sọ pé Ẹ̀gbá lèmi náà àmọ́ mi ìmọ̀lé wọn ní ẹ̀sọ́ lẹ́nu ẹ̀sọ́ àpòyà kọ́ nìyẹn ẹlòmíì náà máa ṣe mí lálejò ẹlòmíì máa fún mi ní gift máa ní ọmọ yèmí ọmọ bàbá mi ni o ọmọ ìyá mi ni o èmi kan àkílẹ̀ fẹ́ jẹ kílẹ̀ bá lọ sí Èkó lọ ṣiṣẹ́ a máa kọ́kọ́ ń jẹ èdè Ẹ̀gbá yẹn a máa ń fi jẹ oúnjẹ sàárà rẹpẹtẹ ńgbà mi. ó dà ṣé lè dárúkọ àwọn fíìmù díẹ̀ lára ilé ìtẹ́tí kópa mo mọ̀ pé máa pọ̀ abẹ́mọ yìí ẹ̀. mi ì mọ̀ àbí téèyàn bá lè ka yẹpẹ̀.
mo lè mọ̀ àmọ́ màá kọ́kọ́ dárúkọ iṣẹ́ mi. Iṣẹ́ tèmi gangan tí mo fún ara mi ṣe òun ni alájà aláṣọ. Alájà aláṣọ. So lẹ́yìn yẹn mo ti kópa nínú fíìmù tó pọ̀ gan àmọ́ màá sọ díẹ̀. Mo wà nínú Oyin tó korò, mo wà nínú Àga Ọba, mo wà nínú ìmọ̀ téèyàn bá fẹ́ dárúkọ àwọn kìíní yẹn wọ́n máa ń sá pamọ́ nígbà míì tí èèyàn ò ní fi bẹ́ẹ̀ rántí bọ̀ tí mo bá dárúkọ yẹn ẹ máa bá mi gbà bẹ́ẹ̀. Mo wà nínú tètè ni mo pè lẹ́ẹ̀kan yẹn náà. Ìtẹ̀yìn àti àǹtí Fúnkẹ́ Akíndélé ṣe. Double Trouble. Mo wà nínú Double Trouble. Mo wà nínú ìkan tá a ṣẹ̀ṣẹ̀ ṣe. Mo wà nínú Ata Àtọjú. Mo wà nínú yẹn náà bẹ́ẹ̀ ni. Mo wà nínú Tọ́ Funfun. Mo wà nínú Aláǹgbá Orí Èṣù. Bẹ́ẹ̀ ni. Mo wà nínú Gbádébọ̀. Ẹ wo pọ̀ bẹ́ẹ̀ lọ. Rẹpẹtẹ tí mi ò kàn tiẹ̀ lè sọ. Ìgbà míì gan máa ń bèrè gan ṣe wo fíìmù kí ni táìtù ẹ̀? Torí àwa gangan yìí mọ táìtù gbà mí. Ó dìgbà tó bá jáde ká tó mọ̀. Ó dẹ̀ fíìmù Ọdúnladé tí mo ṣe ó pọ̀ gan-an. Inú ọ̀nà làjọ ṣe Sàámú Alájọ. Àjọ ń ṣe náà ni. Nínú Sàámú Alájọ. Òòṣà tí wọ́n tó ṣe àjọṣe náà ni. Iṣẹ́ kí lorúkọ àǹtí mi Ẹniọlá Àjàó tí ó ṣe tó ṣe premier ní ẹnujọ́ mẹ́ta yìí èmi náà wà nínú ẹ̀ tí mo tẹ̀ kópa níbẹ̀ tí àwa náà wà nínú ẹ̀. Gbogbo ìta àti ṣe náà kó má bàjẹ́. Agbára Ọlọ́run. A rí i pé nínú tẹ́ bá ń ṣeré lọ́pọ̀ ìgbà bí kẹ́ ẹ ṣàwàdà bí kẹ́ ẹ fọ́nì ó máa ń ṣẹlẹ̀ ó máa ń jẹyọ yàtọ̀ sí pé kẹ́ ẹ lejú ńgbà mí kẹ́ ẹ lo action gbogbo ẹ̀ náà láti máa rí i ṣùgbọ́n ní ti tàwàdà yẹn bò lóyún yẹn ṣe jẹ́. Ẹ̀bùn Ọlọ́run ni torí tí èmi náà bá sọ pé báyìí ló ṣe jẹ́ mi ò kọ́ kọ́mẹ́dì lọ́tọ̀ tíátà yìí ni mo kọ́ nínú tíátà yẹn náà láti máa ń dictate ara wa tábàdẹ̀fẹ́ ni ìṣe kọ́mẹ́dì ń bí ó máa lọ irọ́ ẹni yìí tẹ́ bá fi ṣe kọ́mẹ́dì ẹ lè rí nǹkan kan bẹ́ẹ̀ ẹ fi ṣe serious role díjú pa máa kálá máa rẹ́rìn àwọn ìmáa ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlòmíì kẹrì tó jẹ́ pé èèyàn kọ́ máa wò pé kọ́mẹ́dì mo lè ṣe kọ́mẹ́dì kí ló fi ń ṣe yàn ìwé ká rẹ́rìn ká ṣe gbogbo ẹ̀ a máa ń ṣe akọ̀dẹ̀ ṣe Ọlọ́run á dẹ̀ sọ pé kó bọ́ sí bẹ́ẹ̀ ni. Nígbà gan mo ṣiṣẹ́ kan ní ẹnujọ́ mẹ́ta tí gómìnà mi Ogun State. Ọba Dàpọ̀ Abíọ́dún. Ẹ̀rọ kì í ṣe ti yẹn àwa náà ní gómìnà nínú ẹgbẹ́ wa àwa náà ní gómìnà comrade Owólabí Yékúọlá Àjàsá tí wọ́n fi mí ṣe iṣẹ́ kan mo wá bí wọ́n lérè pé kí lẹ rò débẹ̀ tẹ́ fi sọ pé èmi ni kí n wá ṣe irú yìí wọn náà ṣàkàn mọ̀ pé kò sí nǹkan tán ní kí n ṣe tí mi ò lè ṣe wọ́n fi mí ṣe ìyá àtà màá kàn sáré ohun tí mo lò ń bẹ̀ màá sáré fún yín bẹ̀ kéènì sórí ìbúrú ní ṣé ìṣe èrè ni èmi máa rán yín o ìran ìyá yín ìran bàbá yín àwọn ẹgbẹ́ kó jẹ́ síbẹ̀ náà kẹ́mi wò pé mo rán yín ni ẹ wò lọ́jọ́ kò mọ yẹn lọ́jọ́ kò mọ ọmọ mi àwọn onípàdé ogun wọn ló máa ṣe kí ni wọ́n máa gbórí wọlé a ti máa ṣe o ṣẹ̀bí ọ̀la ló fẹ́ play ó bá tó bá ti sọ báyìí ṣé mi máa ṣe báyìí tí ì gbọ́ dààmú ẹ wojú kó bẹ̀rẹ̀ ẹ wojú kẹ́ dààmú. tí mo ṣiṣẹ́ yẹn mo ṣáàrí tí àwọn èèyàn rẹ́rìn táwọn èèyàn tó gbé mo ní a máa tún ṣe nǹkan báyìí o ibi tá a tún bára wa yìí mọ̀ pé tíṣẹ́ yẹn bá máa jáde àwọn èèyàn á tún ṣe kí ni pé ṣé ìyàṣàpọ̀ ní ṣe ìyàṣàpọ̀ ṣe ẹ mọ̀ pé ńgbà míì ọ̀pọ̀ ìgbà míì tá a bá ń ṣiṣẹ́ kan àwọn ẹlòmíì lè ti fẹ́ wò pé ẹni yìí bí ìyá ọkọ bí nǹkan kan ló ń ṣe táwọn èèyàn bá tún rí mi ní àrà ọ̀tọ̀ nínú iṣẹ́ yẹn mo mọ̀ pé mo tún máa gba iṣẹ́ lórí ohun yẹn tàbí kárátà yẹn ẹlòmíì máa tún pè mí pé ẹ tún wá ṣe léyìí o ẹ tún ṣe léyìí ẹ tún ṣe ẹ wo iṣẹ́ ò pín síbì kan
iṣẹ́ yẹn ó ń tẹ̀síwájú ẹ rí pé nígbà tí Ambassador Ọdúnládé Adékọ́lá tó ń ṣe àwọn iṣẹ́ kan nígbà tó yá òun náà mú kọ́mẹ́dì wọbẹ̀ ìgbà mìíràn ni kí lẹ̀ ní mo ṣe àwọn kíní yẹn gangan ló ń múyàn tẹ̀síwájú láti lè máa sọ pé ní àwọn kan dùn sójú kan bí omi adágún bí àpẹẹrẹ tòmátò ni yóò jókòó tẹbẹrẹ bí àpẹẹrẹ tòmátò ni yóò máa wò sùn bí ẹni ọkọ̀ jálẹ̀ lérò náà bí ìgbúre bẹ́ẹ̀rì tó gbogbo nǹkan yẹn ìwọ tó bá mọ̀ pé mo máa ń sọ fáwọn èèyàn àyẹ̀sẹ́sára àwọn kéékèèké má jẹ́ kí wọ́n dá ẹ dúró sójú kan arúgbó ló mọ̀ ṣe arúgbó yẹn náà ní kẹ́ ẹ máa pèsè tí tán bá kọ fíìmù 10 tí wọn ò bá fi arúgbó sínú 10 definitely a jẹ́ pé ó sì máa jókòó sílé fún odindi bíi ọdún kan nù kò bá mi lára mu tí n bá lọ bí iṣẹ́ ọ̀sẹ̀ kan orí ó mọ fọ́ mi ara ó máa ro mí ni but tí n bá tún ti ń gbọ́ pé iṣẹ́ ara mi ti yá o torí ẹ̀rọ jẹ́ pé ọ̀sán téèyàn bá ń tọ̀ tí ò bá fi sílẹ̀ ó máa dẹni tó ní láárí ń bẹ̀. ṣé ẹ wá lè gbà kí àwọn ọmọ yín kó ṣiṣẹ́ tíátà tẹ̀ ṣe. olótù ọmọ mi tó bá fẹ́ ṣe free ṣíṣí ni ilẹ̀kùn wà second born mi ó ti ṣe nígbà tó wà ní school táwọn kan lọ ṣiṣẹ́ ní area school ẹ̀ ní ìgbà tó ń sáfù ìgbà tó ń sáfù ní ẹ̀sà òkè nípínlẹ̀ Ọ̀ṣun nígbà tó wá sáfù ẹni tó wá pè tó fẹ́ play Sisi yẹn ẹni yẹn disappoint wọn wọ́n ṣe ń wá alternative pé àmọ́ ẹni tá a fẹ́ lò kí nìkan iná àwọn ọmọ school ló gbà ẹ wá lọ lo ẹwà tó mi ẹ wá lọ wúlẹ̀ wá àǹtí ẹwà ọmọ gùdù gan mọ́mí wọn náà artist ni mọ́mí wọn in fact road tó ṣe ó fẹ́ tó 15 cents ibẹ̀ náà ti pè wí ọmọ àjànàkú kan ìyára ọmọ tẹyà bá bí ẹyà náà ni yóò jọ pé àwọn ọlọmọ yìí rẹ mọ gbé báà lẹ ṣe rìn lọ pàdé kí lẹ lọ ṣe lọ́hùn òun náà wá bá mi sọ̀rọ̀ báwo ni ṣó ṣe dáadáa ó ní kódà gọ́ngbà tí wọ́n tó ṣe ṣẹmọ̀kúbìnrin obìnrin àìtí lè dáṣẹ ara wa pa nígbà tó wá ṣe ìyàwó tọkọ ẹ bá ti náwó sí èmi náà náwó sí tọkọ ẹ bá ti rí no lóko sí ilé ọkọ èèyàn àwọn wáyàn sí ẹ̀wọ̀n tó bá jọ́kùnrin adáṣẹ alẹ́ pàṣẹ ara ẹ̀ pé nǹkan tí mo fẹ́ ṣe lélẹ́yìí ẹ̀kọ́ ńlá nìyẹn o ẹ̀kọ́ ńlá òbí àwò fi ṣàpẹẹrẹ lẹ́dẹ̀ jẹ́ yẹn. báwa ni ẹ ṣe ń kó pẹ̀lú àwọn fáǹsì yín láàrin ìlú bí ẹ ń lọ ṣé wàhálà yẹn ṣé ó pọ̀ jù ṣé mọ̀ gẹ́gẹ́ bí ìlú mọ̀ká. ìyẹn ò tiẹ̀ ṣe má sọ ìyẹn ò dẹ̀ ṣe kó má ṣẹlẹ̀. gbogbo ẹja nǹkan lẹ̀ fún wa lówó. tọ́ máa fọ ọ̀kadà kúrọ́ọ̀sì ẹ̀wọ̀n pé mi ì tí ì ní mọ́tò. Ọlọ́run adé ṣe láìpẹ́. bàbá wà lórí ọ̀kadà owó tíátà owó kinní kan tọ́kadà yẹn bá rìn díjù wọ́n kúrọ́ọ̀sì wa mọ́lẹ̀ ni màmá ti gbà tipẹ́ màmá ti gbà tipẹ́ ẹni tó wà nídìí fọganáísà ó tún máa ń bá wọn bọ́ìsì náà wá sáré darapọ̀ wọn wà àmọ́ máa ń wo fíìmù yín gan a sì wo yín lálẹ́ àná a sì wo kinní kan kí la fẹ́ ṣe báyìí ṣé kámúyè tá a ní wá ni àbẹ́ òbí ìlú wa ni ìtàwọn yẹn tẹ̀ tún máa wá ṣe tí ó tó kù díẹ̀ káàtó tá a bá tún wá bù wọ́n lówó wọ́n máa tún kọ pé owó wa kọ́ leléyìí. ẹ̀wá náà fi pamọ́ sí lọ́wọ́. ìyẹn ni òye wa owó wa kọ́ leléyìí fígò la fẹ́ gbà lọ́wọ́ yín fígò yẹn ni 50,000. owó wa kì í ṣe 5,000 kan. ń bọ̀ 50,000. a ní mo lọ ṣiṣẹ́ ní Badagry wọ́n sọ fún wa pé àmọ́ yóò tiẹ̀ lè lọ lọ́fẹ̀ẹ́ at least agbọ́rọ̀ sì gba 100 ẹni tí mo lọ bá ṣe ní ìyá náà sì gba 100 tẹ́yìn fẹ́ gba 100 lọ́wọ́ ojú wa máa rí tó ńgbà míì a máa sá kújẹ́kújẹ́ máa sá lọ a máa tọ̀ wọ́n pé à ń padà bọ̀ ìbẹ́ náà ti rí cameraman ó wá wọn ẹ̀kọ́ ìlàjọ́lẹ̀ kan fọ́ kámẹ́rà ó yá àgbítẹ́ náà lọ ṣiṣẹ́ ńsàlẹ̀ ẹ dúró dè wà ń bọ̀ ìsàlẹ̀ yẹn a máa tún padà wá sí ìgbà tó bá rí cameraman tí yẹn náà gbé kámẹ́rà tó fò dànù wọ́n máa ṣe mọ̀ pé ilẹ̀ ti mọ́ tábà máa jí lóòótọ́ ẹ̀ ń gbà mí tán máa ń gbà fún wa pé ká fi sùn a máa ti bá àwọn boys èmi à fún wọn lówó tábà wá fún wọn lówó tán tábà fún òkè odò ní owó á lọ pè sàlẹ̀ odò wa á lọ pa àárín odò wa àwa ojú rí o ìjà ń kọ́ ń gbà mí
bóyá kí pé kí ló ṣẹlẹ̀ gan ẹ̀wọ̀n kan tí wàá gbọ́n ẹ̀ ní ṣiṣẹ́ ń bí o ìgbà míì a máa kó ẹrù wa kúrò ńbẹ̀ ni wọn ò ní já ṣiṣẹ́ ńbẹ̀ nítorí ilé bàbá àwọn láti wá bá wọn. ẹ wo olóòtú. àwọn kan sọ pé fake life tó wà láàrin àwọn onítíátà pé ọ̀pọ̀lọpọ̀ wọn pé tí wọn ò tó wọn máa ń sọ pé àwọn tó wà láwọn tó jẹ́ kí wọ́n bíìlì wọn lówó ńlá lábẹ́ yẹn ṣe rò pé bẹ́ẹ̀ lórí ṣá. bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o torí èmi ò mẹ́ni tí ó ń lo fake life o bóyá tẹ bá ní ọ̀nà fake life yẹn bóyá ó máa yé mi díẹ̀. pé bí kẹ́hìn máa sọ pé òun ti ra mọ́tò lówó ńlá òun ti ṣe gbá òun ti ṣàwo. ṣé kó jẹ́ àwọn artist ló sọ àbí káwọn audience máa wò pé ó ti ń lo mọ́tò báyìí ó ṣe kíní kan gbogbo yẹn gbogbo wa náà la mọ̀ wípé ilé tá à ń lò tó jẹ́ ilé ńláńlá tó fine àrẹ́ǹtì ẹ̀ ni àwọn ẹlòmíì ò kì í gbowó lọ́wọ́ wa àwọn ẹlòmíì nífẹ̀ẹ́ iṣẹ́ wa ìdébi wípé tá a bá tún lọ ṣiṣẹ́ nílé wọn wọ́n máa ṣe wá lálejò àwọn ẹlòmíì á tún fún wa lówó wọ́n appreciate iṣẹ́ wa àwọn ẹlòmíì á ẹ̀yin lè jẹ́ kí lèmi ti dàrú nígbà tí mo wo iṣẹ́ yín kan ní oníjẹ́ kọ́kàn mi ṣe balẹ̀ oníkan kìíní kan àwọn èèyàn audience wa kọjọ kan máa try láti fíìmù tán bá ń wò kán máa wò délẹ̀ kán máa wo bóyá ẹni yẹn ṣògùn owó kán wò délẹ̀ kán wò ìjìyà tó máa wà bẹ́ẹ̀ kán yé mú fíìmù wa kán yé wò lórèfé. ó tiẹ̀ báwọn tó máa gé sáìdì ibì kan tí wọ́n hàn án jù síta. tó máa sọ pé ìtàn sọ yẹn wọ́n fi ń polówó fíìmù yẹn ni. ok ìyẹn ọ̀tọ̀. bíi tírélà nìyẹn. fún ìpolówó pé iṣẹ́ wa tọkàn tó ń bọ̀ òlélẹ̀ iṣẹ́ mi kan ṣẹ̀ṣẹ̀ jáde mú fún alápàtà wọ́n bá rí ẹ̀jẹ̀ tán kó ọbẹ̀ méjì kán wo kíní fa ẹ̀jẹ̀ yẹn kíní fa ọbẹ̀ méjì kí wọ́n wá wo díẹ̀ndì fíìmù yẹn ìyẹn náà ti jáde bóyá ọ̀sẹ̀ yìí ló máa jáde. àwọn olólùfẹ́ yẹn á bẹ̀rẹ̀ sí. so wọ́n ti sẹ́ndì kíní yẹn sí mi èmi náà ti sẹ́ndì àwọn èèyàn wọ́n ti kọ́mẹ́ǹtì wọ́n ti wo wọ́n ti gbẹ ṣe mọ̀ kíní yẹn kì í ṣe ìbẹ̀rẹ̀ àwọn èèyàn ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ bẹ́ẹ̀ ni àfẹ́ńbá tó bá wò kìyẹn ẹ jẹ́ kó wò délẹ̀ wọ́n wá mọ ìtumọ̀ láàrin gardener àtọlọ́gbà iṣẹ́ wọn yàtọ̀ tó síra. ọ̀rọ̀ rẹ o ẹjọ́ mo fẹ́ sáré tún béèrè kan láàrin ẹ̀yin àti dádì ṣé wọ́n máa sọ mi wá irọ́ iṣẹ́ yìí mi lè gbà kẹ́ ẹ ṣe o. kódà gan dádì máa ń gbé mi lọ sí location gbà mí understanding ni ìwọ tó o bá ti mọ̀ wípé o fẹ́ dúró nílé ọkọ o gbọ́dọ̀ nǹkan tọ́kọ ẹ bá sọ o gbọ́dọ̀ tẹríba fún kó o wò bí ẹ nǹkan tọ́kọ mi gbẹ sọ lélẹyìí kó dẹ̀ máa pa mí lára o bàbá mo yìí fẹ́ ṣàlàyé fún arákùnrin tó fẹ́ gbọ́ ìwọ ló máa wá móhùn rẹ̀ lẹ̀ pẹ̀lú tẹríba máa bá sọ̀rọ̀ àtàwọn máa wọ̀ tó yẹ pé ńgbà míì tí n bá dé gan bóyá wọ́n ti ṣíwájú mi dé wọ́n ti gbọ́ oúnjẹ lẹ̀ mo mọ̀ pé nígbà tó bá máa dé ilé máa ti ṣó bébí náà ṣe wà ń bẹ́ẹ̀ máa sọ ẹ̀ló a ṣe wà ń bẹ́ẹ̀ o mi ì mọ táìmù tá a máa ẹ má sùn bóyá ó lè jẹ́ aago kan ni màá dé o ó lè jẹ́ kí ni tá a bá wà lábẹ́òkúta a máa ń prefer ká lọ sùn lé wa than hotel ṣùgbọ́n tá a bá wà outside a máa sùn ló tẹ a lè sáré wálé kí n wà lẹ́kọ̀ọ́ ní ìsìnkú sọ pé mo ń bọ̀ lábẹ́òkúta wá bọ̀ tó bá wà lábẹ́òkúta tó bá wà nílé a bá mi ṣe nǹkan tó yẹ kó ṣe àfi tó bá travel. ìyẹn ni pé ọkọ tó ṣàtìlẹ́yìn fún ìyàwó lọ́kọ yín àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ ṣeun o dádì fún bẹ́ẹ̀ ṣe ń kọ́wọ́ tí wọ́n lẹ́yìn bí gbẹ́kẹ́ ṣe ń fọwọ́ rọlé o. àwọn náà ti ń gbọ́. àní àti ìbáṣepọ̀ yín ò sì ní bàjẹ́. àmín àmín. tó àpẹẹrẹ ńlá ni n tó jẹ́ kí n béèrè yẹn ó jẹyọ nínú ọ̀rọ̀ tẹ́ sọ nípa ti ọmọ yín lẹ́ẹ̀kan. ìyẹn fi hàn irú ilé gan tí wọ́n ti jáde àti tẹ́yìn fúnra yín náà ti jáde. ìbí máa ń ròyàn ìbí máa ń rọ ẹlòmíì ìbí ó máa ń rọ ẹlòmíì tán bá bì ó yẹ kéèyàn tún rẹ èèyàn bí. bó bá wá láti ìdílé akúṣẹ̀ ìyẹn ò ní kí ìwọ gangan jákúṣẹ̀ tó bá dẹ̀ wá láti ìdílé olówó ìyẹn ò ní kí o wá dàgbà tán pé owó yẹn wá báwọ̀. so ọlọ́run mọ ètò yẹn tó ọlọ́run ní ká fi fún. àti pé báwo ni ẹ̀yin àti màmá Ajírọ̀ Tútù báwo lè ṣe jọ jẹ́. tí kì í rọ mí gbóná bẹ́ẹ̀ni àǹtí mi Mọ́rádékẹ́ ìmùlẹ̀ mi ni wọ́n ẹ̀gbọ́n mi ni wọ́n
àjọ máa ń ṣiṣẹ́ eré orí ìtàgé yìí tó jẹ́ pé tá a bá pàdé a lè má pàdé fóṣù mẹ́ta ọ̀tàjọ́ tá a bá pàdé á dàbí wípé àṣẹ ìrora lánàá ni a máa jó kíra a máa yọ̀ kíra wa wọ́n jẹ́ni tó wà jófíà tó dẹ̀ ń kọ́ ọmọdé tó ń kágbà jù mọ́ra. Tọ́. ó dàgbọ́ iṣẹ́ tá a sì yọ lọ ṣe ní ajílété tí wọ́n pe táìtù ẹ̀ ní afúntọ́ àjọ wà bẹ́ẹ̀ náà ni tèmi dé lánàá yìí. ẹ ṣeun ẹ ṣeun. Tọ́ láàrin ẹ̀yin onítíátà àtẹjúbìnrin wọ́n máa ń sọ pé ìgbéraga yín tí ẹ ti pọ̀ jù àwọn tíátà obìnrin wo ìgbéraga wọn ti pọ̀ jù. Ìkejì tí màá béèrè ẹ ti sọ́lẹ̀ kan nípa tọ̀rọ̀ ọlọ́kùnrin dé sọ́lẹ̀ kan ṣùgbọ́n títí ọ̀rọ̀ onígbéraga dé yẹn ṣé bẹ́ẹ̀ ló rí àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ kọ́ ló rí ó dẹ̀ tún rí bẹ́ẹ̀. Kì í ṣe káwò. ṣé àwọn pé ń gbà míì gbogbo ìgbà náà kọ́ nínú ń dùn kọ́ ló ń jẹ́ kí inú gbogbo wa máa dùn. Àmín. Àti pé ṣe rí àwọn fáǹsì wa nígbà míì wọ́n kàn máa ṣe nǹkan míì tó yẹ máa gbà kí ló ṣẹlẹ̀ gangan ẹ understand kí ló ṣẹlẹ̀ gangan lókè lómi ẹjọ́ kan ẹni fún àwọn fáǹsì mi ò lè pè lọ́mọ yìí kéré because ó ti máa ṣúọ̀ dáadáa wọn ni ó mọ̀ pé gẹ́ẹ̀ yìí fáìn tó yìí can you imagine so ọmọ mi tá àjọ lọ ni ṣe lè sick ni mo ní àwọn fáǹsì wa ni ṣé àwọn pé ńgbà míì nǹkan tó àwọn fáǹsì wa máa ń sọ tó máa ń ṣe gbogbo ẹ̀ a máa ń gbà mọ́ra ìgbà míì a lè ṣe kúrò ní location kò jẹ́ pé a ti wà stress ẹlòmíràn wá kí wa akọ̀dá ló pa ṣé ẹ wà òkè wọ́n ṣe gbéraga ẹ̀ ti pọ̀ jù kò mọ̀yàn kí kò mọ àwọn táwọn báwọn ṣe ṣayọyà ẹ lè ṣọyàyà ńgbà míì mọ̀ wá ẹ mọ nǹkan táwa náà gbé sára ńgbà míì ẹlòmíì ó máa ní challenges kan tó jẹ́ pé ó ń pass through ó ń bá fà àmọ́ tí ò lè sọ fẹ́yàn. Ìmọ̀ràn tèmi kàn máa gba àwọn èèyàn wa ni wípé whatever tó wù kó máa ṣe wá nǹkan ayọ̀ ló máa ṣe wá lágbára Ọlọ́run ẹ jẹ́ ká try ká máa understand àwọn fáǹsì wa káwọn náà àwọn fáǹsì wa náà dẹ̀ máa understand wa pé ẹni tẹ́ ẹ kí lẹ́nìí tó ṣe bákan lẹ́nìí tẹ́ bá tútù kí ń jọ mí ó lè jẹ́ táìmì ẹ̀ ó lè wà ní mood ẹ wá wá wọ́pà ọjọ́ kan mo dẹ̀ ẹnìkan ti sọ bẹ́ẹ̀ fún mi rí ọjọ́ kan mo dẹ̀ kí yín o bẹ́ẹ̀ ṣe tí mo ní ìyá ọkọ mi má bẹ̀rù ó dẹ̀ ní abẹ́ẹ̀dẹ̀ rí wọn ìjọ́ tí mo dẹ̀ kí wọ́n ìpínlẹ̀ kan ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ wo ọjọ́ kan mo wà ní patí àṣé bí mo ṣe ń jẹ ráìsì nínú àwọn fáǹsì mi náà ni o torí nǹkan tó padà sọ fún mi nìyẹn ó dẹ̀ wà lọ́kàn mi ó dẹ̀ ń take picture mi bí mo ṣe ń jẹun ẹjọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ but èèyàn kan ló wá kàn sọ fún mi pé ẹ ló mà ẹ wo ẹnìyẹn ó ń take picture yẹn èmi náà wàá gbé síbí gan mo wá ń jẹun yẹn èmi tí mo nǹkan tí mo fẹ́ ṣe fún mo kàn ní dé ni ó ti wà kárí dòní mo kàn déwájú ẹ̀ tí mo fi déwájú ẹ̀ kò mọ̀ mo kàn yọ fóònù ọwọ́ ẹ̀yìn mo kàn padà wá jókòó ni ó wá ń wò mí ó ń wo àwọn tọ́jọ lọ mo yẹ náà ṣọ́tọ̀ ó ṣe ń ṣe ti pẹ́ ṣọ́tọ̀ nígbà létà tí mo wá fẹ́ kó pàtí yẹn pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n dọ̀bálẹ̀ wọ́n ṣùgbà kan àwọn láìkì yẹn ò láìkì tó fẹ́ sọ sínú social media nìkan lè wo bí mo ṣe ń jẹun bí mo ṣe gbẹ́nu sókè tó bí ẹnu ajúwèélé mo ní kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ bá fẹ́ bá wa ya fọ́tò ọ̀rẹ́ ní gbogbo wa wà wọ́n mi mo fẹ́ bá yín ya fọ́tò àǹtí sisi adé ìjọba mo ní ìyẹn létí àwọn ṣábẹ́ mi ó ṣe ó yá dìlítì àwọn nǹkan tó ṣe ó dìlítì ẹ̀ ṣẹ̀wọ̀n tó bá jẹ́ pé táìmù tìǹú ń bí mi mo lè fi ìbínú sọ̀rọ̀ fún pé àwọn ṣẹ́ wa òkè kí ló ṣẹlẹ̀ kí ni ìtumọ̀ gbòòrò dáadáa báyìí kankan bẹ́yìn but Ọlọ́run fún mi ní ẹ̀mí sùúrù mo gba fóònù mi ó dẹ̀ dìlítì ẹ̀ àwọn ṣe àjọyọ̀ fọ́tò lẹ́yìn ìgbà yẹn Ṣàgámù ló ti wá sábẹ́kúta wá ṣe patí o lẹ́yìn ìgbà yẹn mo rí ní Ṣàgámù èmi ò mọ̀ ó mọ̀ mi bó ṣe rí mi aṣọ ọlọ́kadà ni ibi tí mò ń lọ mi ò gẹ́ẹ̀tì bẹ̀ òun ló fi ọ̀kadà ẹ̀ ló fà fi ń wá mi káàkiri ó tún gbé mi débẹ̀ mọ́mì mò ń bọ̀ ló tún lọ ra oúnjẹ tó tẹ́ni méjì jẹ mo wá kí báyìí mo láìkí mo fáàsì ní mí kíní kan mo wá rántí tó bá yẹ pé mi ò lo wisdom tí mo lò lọ́jọ́ yẹn ẹ wá wò àárín yẹn ẹ wá wò ó tó ṣẹlẹ̀ ẹ kú ọgbọ́n náà àti ìmọ̀ náà ò dẹ̀ ní tán bẹ́ẹ̀. àmì bó ṣe máa rí nìyẹn. wọ́n lẹ́yìn onítíátà obìnrin wọ́n lé wọ́n lówó jà àwọn ọkùnrin lọ wọ́n ló sì lọ́gbọ́n tẹ̀ ń dá sí
lákọ̀ọ́kọ́ ìbéèrè méjì ni o àkọ́kọ́ wọ́n lè lówó jà àwọn ọkùnrin lọ ṣé bẹ́ẹ̀ lórí. olówó náà ni gbogbo wa a máa ní owó yẹn. wọn láwọn ọkùnrin ò lówó wọn ní ṣùgbọ́n lówó jà àwọn ọkùnrin lọ. ó máa rí bẹ́ẹ̀ ṣé mọ̀ pé àwọn obìnrin ló máa ń lò jù. àwọn obìnrin ó lè ṣe ìyá wọ́n lè jẹ́ pé okay tó máa ṣiṣẹ́ nísìnyí wọ́n lè ní ìyá ni mo fẹ́ because ọ̀rọ̀ ọmọ ló fẹ́ ṣe ọ̀rọ̀ ọmọ yẹn gbígbẹ́ ni ìyá tí ìyá ti jẹ nínú fíìmù yẹn ó ṣe kinní kan ó ṣe gbá kan wọ́n lè fún ọkùnrin pé ọkọ wọ́n lè fún ní bóyá bíi sin bíi 6 kọ́ fún ìyá ní bíi sin 15 owó tí 6 kọ́ fẹ́ gbà kọ́ lówó ẹni tó ṣe 15 fẹ́ gbà ṣé mo pé ó ti yàtọ̀ then ìyàwó obìnrin a ní business mi tá à ń ṣe ẹlòmíì bí ò bá ta wíìgì kan ṣó ń sìn wíìgì ẹyọ kan wọ́n ta 300 250,000 so tó bá rẹ ẹyọ kan yẹn ṣé owó ò ti dé nínú àwa obìnrin náà makeup a ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé makeup ni wọ́n ń ṣe tá a bá lọ ibi pàǹbólàǹbólà onítíátà a tún padà sí ṣọ́ọ̀bù ìyẹn ni ilé làbọ̀sími oko then àwọn tó jẹ́ àwọn ọkùnrin wa ẹ mọ̀ pé inú àwọn ọkùnrin wa wọn ò lè ṣiṣẹ́ ìjọba torí time tí iṣẹ́ bá wà tí wọ́n dẹ̀ ní bóyá nǹkan kan níbi iṣẹ́ ṣe mọ̀ kò ní kíní yẹn ò lè easy tẹ́ bá wo àwọn ọkùnrin wa tí wọ́n jẹ́ àwọn onítíátà wa ẹ rí i pé tíátà yìí ni wọ́n bèsè lórí tó bá kàn ní bóyá bíi oníbàbí salon ó fẹ́ máa mú iṣẹ́ míì mọ́ kò wọ́pọ̀ tó àwa obìnrin ta ní iṣẹ́ ẹlòmíì nù wọn wa hairdresser ni irú èmi ní ìṣẹ́ mọ̀ pé hairdresser ni mí mo tún ṣe alága àdúrà alága ìjókòó ọjọ́ sátọ̀dé mi máa rò pàtí eléyìí ó fẹ́ kò yẹ yín fẹ́ mi gbìgbì màá yà àdọ́gbọ́n mi lè ráyè sátọ̀dé èyí jáfe sí iṣẹ́ yẹn sí sunday wọ́n bá ti gbà sí mi lẹ́nu màá lọ sátọ̀dé yẹn màá tún lè léyìn sátọ̀dé màá kó gbogbo owó yẹn papọ̀ ọ̀rọ̀ rẹ o ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé ṣe alága ìjókòó alága ìdúró bẹ́ẹ̀ ni o kẹ sí wọn kó lè dùn kó lè ta sinẹ́. bẹ́ẹ̀ ni o. n tí ó jẹ́ kí n béèrè tí mo béèrè lẹ́ẹ̀kan yẹn o ní wípé wọ́n máa ń sọ gẹ́gẹ́ bí táwọn èèyàn kan gbé káàkiri tó ń gbé pò yẹn náà wọ́n ní àwọn obìnrin tíátà àwọn máa ń kíní kan náà fi ń gbéra kíní kan náà fi ń gbéra ló jẹ́ n béèrè pé wọ́n lẹ́yìn obìnrin máa ń lówó jù so kí lẹ lè sọ lórí ẹ̀. ẹni tó ní wọ́n máa ń fi bóyá bí àwọn ṣífù oníṣífù àbí wọ́n máa fi ń gbéra ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn ènìyàn tó bá jọ́kùnrin ló sọ orú ọ̀rọ̀ yìí èlò gangan lòun náà ń fáwọn girlfriend tó fẹ́ tó level tí wọ́n sọ wípé àwọn obìnrin fi ń náwó lọ́wọ́ irú ọ̀gá wa Fẹ́mi Adébáyọ̀ gbogbo alámọ̀ pé lọ́ọ̀yà ni ẹ wò pé ìjọba tí wọ́n ṣe kọjá ìjọba Amosu tí wọ́n ṣe àwọn náà jẹ́ PA kínní ní Ìlọrin ṣé owó ò lè ti bẹ̀rẹ̀ jáde ok wọ́n tún ṣe ambassador fún ṣé trophy àbí trophy ẹ wo ibi tí kínní yẹn ti ń wá àwọn obìnrin wa náà àìmọye ibi tán ti ń ta ilẹ̀ tán ti ń ṣe kinní kan tí wọ́n jẹ́ ẹni tó ń bá wọn polówó ọjà wọ́n ti ṣe agreement bóyá ọdún wọ́n fẹ́ máa fún wọn ní owó ṣé ẹni tán fún ní 5 million lọ́dún ẹjọ́ ṣé kò ní mọ nǹkan tó fẹ́ fi ṣe wọ́n tún fún un nílẹ̀ ṣé kò ní òkè owó tán fún mi yẹn òkè bọ́n ṣe ń fún mi yẹn wọ́n fún mi nílẹ̀ mo bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan tó bá máa fi ṣẹ́jú pẹ́ nísìn ibo ló tún ti rówó tó tún fi ra iṣẹ́ eléyìí kíní kan ṣe mọ̀ pé torí pé a tún jẹ́ star ni wọ́n jẹ́ kó máa tójú bọ àwọn nǹkan tí ò kàn wọ́n láti máa tójú bọ̀ àìmọye ẹlòmíì tó ń ṣoríire ju báwa ṣe ń ṣoríire tí wọn kì í rí ìgbà tí ò pa lórúkọ ìgbà tí ò lórúkọ. pẹ̀lú gbogbo àlàyé tẹ́ tí wàá ṣe ó ń ṣàfihàn wípé iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe òun ló gbé yín dé àwọn ipò tí ẹ̀ ń dé nídìí iṣẹ́ tíátà yìí nídìí iṣẹ́ tíátà yìí ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n rò pé iṣẹ́ tíátà ó jẹ́ iṣẹ́ kan tẹ́ pé wọ́n ló le gan-an àwọn kan sọ pé àwòrán gan-an pé kò ń ṣiṣẹ́ tó le kí ni tẹ́ lè sọ fún wọn
lórí ẹ̀ ìrẹ́ lómi rògbò kọ̀ọ̀kan débẹ̀ kó wọn á máa he owó. ó sọ dìgbìn ni wọ́n he inú oko. Ẹ ṣàlàyé ẹ jáwọ́. Gẹ́gẹ́ bí mo ti ń bá bọ gbogbo ọ̀rọ̀ yìí bọ̀ láti ilẹ̀, ìgbà tí èèyàn bá bímọ kọ́ ló máa rìn kọ́ ló máa rà o. Step by step ó ní ọ̀rọ̀ ṣe wa. Ìwọ tó sọ pé nígbà tó bá débẹ̀ ó máa sáré he owó, ẹ jẹ́ ká kọ́kọ́ dẹ́ni yẹn padà sí school. Bó ṣe ńgbà tó wọ school yẹn ṣé teacher ń fún lówó? Ìyẹn ni. Àbí ká kúkú sọ pé nígbà tó fẹ́ kọ́ṣẹ́ fashion design ó lọ kọ́ṣẹ́ anything ní iṣẹ́ tó bá fẹ́ ṣe, ṣé ọ̀gá ẹ̀ máa ń fún ní owó pé aṣerun 5 lénìí o 3 ẹjọ́ lọ sí tẹ̀yìn ọmọṣẹ́ sórí yìí. Tàbí irú ẹ̀yin tẹ́ jẹ́ mídíà yìí ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ learn kó tó di pé ẹ̀yin náà máa dá dúró. Ó ní ọdún tá a ti ń bá bọ̀ báyìí. Gbogbo ìgbà tẹ́ fi ń learn yẹn ẹ jọ̀ọ́ owó wo lẹ̀ ń rí ń bẹ̀? Kò sí tọrọ kò sí kọ́bọ̀. Ẹ tún náwó yín sí i. Bẹ́ẹ̀ni. Ìyẹn lèmi máa fi sọ fún àwọn ọmọ tó wà níbẹ̀ pé tó bá sọ wípé o fẹ́ dé o fẹ́ bẹ̀rẹ̀ sí í gba owó, á jẹ́ bóyá kó lọ wáṣẹ́ míì ṣe. Àwọn yahoo tá à ń sọ̀rọ̀ yìí náà ṣé wọ́n sùn mọ́jú? Níbi kan náà wọn náà máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pé owó máa jáde. Ẹ mẹ́nu bọ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ kan pé ọ̀pọ̀ yín máa ń níṣẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́ ń ṣe. Báwo lè ṣe wá ń ṣe àwọn iṣẹ́ irú tiyín báyìí fún àpẹẹrẹ ẹ ń ṣiṣẹ́ hairdresser pẹ̀lú iṣẹ́ tíátà, báwo lè ṣe tí ò máa dìra wọn lọ́wọ́, ọgbọ́n wo lẹ ń ta sí? Ṣé ó máa ń dìra wọn lọ́wọ́? Bàbá ní kò dìra sóòótọ́ bàbá ní kò dìra wọn lọ́wọ́, irọ́ ni. Torí especially iṣẹ́ tíátà òun ò tẹ̀ kì máa ń fẹ́ ní orogún, ó máa ń fẹ́ dá dúró ni. Níwọ̀n bàgbà tí ìwọ náà ti jẹ́ ojú tí wọ́n ti ń mọ̀ tó ti ń gbaṣẹ́ ń bí tó ti ń pè ẹ́ lọ́hùn tó ti ń pè ẹ́ ń bí, ó máa affect iṣẹ́ kan pé kò lè affect yẹn, irọ́ ni. Ibi tí ò ní fi taratara affect ẹ̀ púpọ̀ ò ní pé bí irú iṣẹ́ ọwọ́ bí irú òwò ṣíṣe. Àwọn èèyàn máa ná ọmọṣẹ́, okay o mo fẹ́ lọ bí iṣẹ́, àbúrò mi ó yá wá, á mọ̀ pé wọ́n máa jẹ́ ń bẹ̀ kò ní pààyàn lára ni. Wọ́n máa jẹ́ ń bẹ̀ kò ní pààyàn lára. Because nígbà tẹ́ bá lọ sí location tẹ́ lò 2 or 3 days, kí lẹ fẹ́ mọ̀ tó ń ṣẹlẹ̀ ní shop? Nǹkan tó bá sọ fún yín pọ́n pa òun náà lẹ máa sọ pé ẹ máa gbà bẹ́ẹ̀. Inú gbà fún kádàrá. Á gbà fún ẹlẹ́tí wà fún kádàrá. wà á pẹ́ láyé ojú ẹ ò ní rí bi, ṣebí kan lèèyàn máa fọwọ́ mú. Téèyàn bá dé shop tó bá lọ síbì kan wà á rí stage ẹ̀ bó ṣe rí. Tó bá wá jáde yẹn ló máa fi kí fún ọ pé lágbèyá ti pè mí ó ti lóun wá ṣe irọ́ ni o scam ni o ó ń bóbó wọn ni o káwọn yẹn lè ṣe kí ni kọ́ lè jẹun toró ṣẹlẹ̀ dáadáa sí mi nígbà mi. A máa lọ sí ibi iṣẹ́ wọ́n lè níjọ́ mẹ́ta àwọn òpà kọ́ bọ̀. Orí náà ni bẹ́ẹ̀ ok bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣeun ṣe bẹ́ẹ̀ máa ta wévọ̀n ẹ máa ta àwọn ọṣẹ ẹ máa ṣe gbá tí máa bẹ̀rẹ̀ sí sọ ọjọ́ àtọ̀rọ̀ ni ata ilé ẹ sábà ń kó àtùjọ mọ́ra wọn àdòdì kí ni ẹ ṣe rí nìyẹn. Tọ́ ẹ ṣeun fún àyè tí ẹ fún wa tí ẹ wá sí stúdíò wa ìyẹn iléeṣẹ́ wa, àdúpẹ́ àmọrírì yín fún ìfẹ́ tẹ́ ẹ ní tẹ́ ẹ fi wá o. Màá fẹ́ kẹ́ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta lásìkò tá a wà yìí o fáwọn èèyàn nídìí iṣẹ́ tó ń bá yàn láàyò, ó wá lè jẹ́ iṣẹ́ tíátà náà tàbí iṣẹ́ yòówù kó jẹ́, káwọn náà lè fi lórúkọ kan lè fi jẹ́ èèyàn nú ayé lọ́nà tí ò ní jẹ́ ọ̀nà èrú. Ẹ fọ̀rọ̀ àmọ̀ràn síta. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o, ojú tẹ́ fi ń gbọ́ mi tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́ láṣẹ Elédùmarè. Àmọ̀ràn mi sí gbogbo wa ni wípé gbogbo iṣẹ́ tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká ná forítì pẹ̀lú sùúrù. Olórin kan ló kọrin ó ní gbogbo ọ̀nà téèyàn bá ń tọ̀ tí ò bá fi sílẹ̀ ó máa dolówó. Ó náyàn téèyàn bá ń tọ̀ ní ọ̀nà ọ̀la téèyàn bá fi sílẹ̀ ó máa di ọlọ́rọ̀. Gbogbo ọ̀nà tá a bá ń tọ̀ nìkan tàbí méjì
ní gbogbo òwò tá à ń ṣe ẹ jẹ́ ká ní àforítì ká ní sùúrù. Wọ́n ní tó bá ń ṣiṣẹ́ kan wọ́n ní alágbẹ̀dẹ tó ń lu orin lójú kan ṣe báyìí ó fẹ́ ní nǹkan tó fẹ́ fàyọ bí ò bá fi rọ ọkọ́ á fi rọ àdá bí ò bá fi rọ àdá ó tún ní nǹkan míì tí wọ́n fi irin rọ. Àmọ̀ràn mi ni wípé wàdùwàdù kò ṣeé rọ́ wàdùwàdù kò ṣeé rédà lórí ìkọ́. Téèyàn bá fi wàdùwàdù rédà lórí ìkọ́ ó lè bẹ̀yìn lọ́wọ́. Téèyàn bá fi wàdùwàdù wá owó ìpadàbọ̀ ẹ̀ ó léwu. Mo gbà ládùúrà pé àwa tá a ṣiṣẹ́ wa lẹ̀ la máa dúró jẹ ẹni ẹlẹ́ni ò ní jẹ iṣẹ́ ọwọ́ wa. Èyí tó tún dàbí rẹ̀ ò ní wípé ọ̀nà téèyàn bá ń tọ̀ gangan pé iṣẹ́ fíìmù ni mo fẹ́ yàn láàyò má yà sọ́tùn má yà sósì. Gbìyànjú kó o ṣe bí wọ́n bá ṣe ní kó o ṣe. Kó o dẹ̀ máa gbàdúrà fún àwọn tó ti ga nídìí iṣẹ́ ìpè Ọlọ́run bá mi gbé wọn sókè o má rẹ̀ wọ́n lẹ̀ o gbé mi náà ga. Àmọ́ àwọn tó bá ti ń gbìyànjú láti máa jẹ àwọn tó wà lókè yẹn láti máa fẹ́ fà wọ́n jábọ́. Ẹni tó dúró sọ́nà ni tó náà ò ní jẹ́ kí kejì òun kọjá. Òun náà lè lọ́bi kankan yóò dúró sójú kan ṣe ni. Àmọ̀ràn tèmi sí yín nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ajúṣe fún gbogbo wa a máa tẹ̀síwájú gbogbo ìdáwọ́lé wa a máa yọrí sí rere. Ẹ ṣé gan-an. Tó ẹ ṣeun o àlejò wa fún ti dédé àsìkò yìí Ìyá Ṣàpọ́n. Tó ẹ ti gbọ́ gbogbo ìdí abájọ bó ṣe jẹ́ tí wọ́n fi ń pè wọ́n ní Ìyá Ṣàpọ́n o. Tó kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí o. Mo mọ̀ pé ọ̀pọ̀ àwọn tí gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa wo fídíò yìí látàárọ̀ ẹ ti máa rí àwọn nǹkan kankan dìmú nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó wáyé yìí pẹ̀lú èmi àti màmá Ìyá Ṣàpọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè wọ́n. Ẹ bá dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí fáwọn tó wò. Orúkọ tèmi ni Olúwafúnmiláyọ̀ Ọlájùmọ̀kẹ́ Ṣónọ́lá. Tó kò ní jù báyìí lọ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o. Ẹ má gbàgbé láti lọ sí comment section ẹ jẹ́ ká mèrò yín gan ní comment section yẹn. Àwọn ọ̀rọ̀ ìwúrí tó wà lọ́kàn yín yẹn ẹ má kàn fi sọ́kàn nìkan ẹ kọ síbẹ̀ ká mọ̀ ọ́n. Ẹ má wàá gbàgbé Alani Nightingale ọmọ Nàìjíríà ni tó fi òkè òkun ṣe bùgbé tó sì jẹ́ wípé àwọn orin wọn tí wọ́n ń gbé jáde irú ti Hunters Prayer tó ti jáde báyìí àwọn èèyàn tí ń wò wìtìwìtì ó wà lórí YouTube wọn Alani Nightingale ẹ̀yẹn lọ síbẹ̀ kẹ́ lọ wò tí wọ́n pè ní Hunters Prayer bàbá má yọwọ́ lọ́rọ̀ mi Hunters Prayer ẹ rí pé orin àdúrà ni. Bàbá má yọwọ́ lọ́rọ̀ èmi náà o. Bàbá má yọwọ́ lọ́rọ̀ mi o. Torí náà ẹ lọ síbẹ̀ kẹ́ wò lórí YouTube wọn ẹ subscribe kẹ́ dẹ̀ tún share ẹ̀ fáwọn ẹlòmíì ẹ lọ sí Instagram wọn pẹ̀lú ẹ darapọ̀ mọ́ wọn bẹ̀ Alani Nightingale díẹ̀ lára ẹ̀ náà ẹ gbọ́ nínú fídíò yìí ẹ wá gbàbẹ̀ lọ kẹ́ lọ wò tán lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ sì gbọ́ tán. Orin wọn tuntun míì náà ó jáde láìpẹ́ o èwo gangan ni ẹ máa bá wa ká lọ. Tó ó dìgbà kan náà ká fèrè pàdé o ẹ máa wò kẹ́ máa share ẹ̀ lóní bẹ̀m̀bẹ̀yẹ̀kẹ́. How y'all doing, guys? I have a quick update here. The video to Hunters Prayer, that is Babama Yowoloromi, should be out on the 19th of July 2024. The video is going to be released across all streaming platforms, especially on the YouTube. As soon as that is out, kindly go on my YouTube channel. That is at Alani Nightingale. That is Alani Nightingale. Subscribe to my YouTube channel, like, comment your thoughts about the video, and share it with all your friends. Also, I am currently working on a new single track titled Oluwambe. Although Oluwambe should have been released this same week, but unfortunately I could only get a lot done in few moments. Moreover, Oluwambe is going to be released officially on the 26th of this same July. So these are the two projects that I got going on presently. Thank you very much for your support. Bye for now.
Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. The Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call the Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. The Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran, ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Sọ pọ̀ jùlọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ló mú wa yìí, òun ni ẹ máa wò.